owó ìlàjókòó rẹ̀ yìí ìsìláàmù ní ẹ̀kọ́ tọ́pọ̀ lórí owó ẹyọkẹlẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí o ọ̀rọ̀ owó lọ àbí ṣé ọ̀rọ̀ tọ́bìkì ní ìlú wà bí ẹyẹ ìyá wa tẹ̀ wà ń bí ṣe ìwé lọ́wọ́ tàbí ẹ̀ dáhùn mi ọkùnrin wa wá kí ni tá a bá bí owó ìlú wa o àwọn adáwò sì ní lówó bá wá wó èyí sẹ́rí owó ewu ni owó àmọ́ owó yìí ewu. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Wa rahmatullahi wa barakatuh. Àkọ́kọ́ mo kí gbogbo àwọn aláṣẹ ẹgbẹ́ wa tá a jókòó ń bẹ̀ tá a jókòó wọ́n ti ní lónìí. Ẹgbẹ́ àrà ọ̀tún Muslim Cooperative Credit and Society wọ́n á pè ní non-interest. Àmọ́ ó jọ mí lójú wípé nínú ẹgbẹ́ yìí kò sí ìran ọmọ Nàìjíríà tí ó sì lè. Ilẹ̀ Yorùbá la wà níbí lónìí Yorùbá sì jẹ́ ara Nàìjíríà ṣùgbọ́n gbogbo sẹ́ńpẹ̀ Yorùbá iná lọ́wọ́ àgbẹ̀. A rí Muslim òǹbí wọ́n pe ẹgbẹ́ yóò kọ Muslim Cooperative. Àtọ́rí Christian náà ní ibi. A ní àwọn Mùsùlùmí tí wọ́n bojú. A ní àwọn Mùsùlùmí tí wọ́n borí. A tún ní àwọn Mùsùlùmí tí wọ́n wégele. A rí àwọn àfáà, àwọn ọmọ akéwú, a rí olùṣòwò, a rí ọ̀mọ̀wé, a rí ọ̀jọ̀gbọ́n. Gbogbo ọ̀ràn tí wọ́n ń pè ní Yorùbá òun lọ́wọ́ níbí báyìí lónìí. Ẹja dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé alhamdulillahi rabbil alamin. Ó gbè wá ní owó gbè wá. Ẹgbẹ́ tá à ń ṣe yìí ó gbè wá. Ó pè wá. Abádáadá ń bẹ̀. Kò sí àgbà tó lè kóyún jọ báyìí tí í ṣe tí ó tó ju àánú lọ. Àánú Ọlọ́run la rí gbà. Àánú Ọlọ́run tó bá ní ẹ ní àrà ọ̀tọ̀ tẹ̀ ń dá. Àṣírí àrà yín òun náà ni àánú Ọlọ́run tẹ́ ẹ bá pàdé bì. Ibi ìbínú Ọlọ́run bá wà àlè kó jọ báyìí. Àánú tó wá kóyún jọ yìí, oore tó kóyún jọ yìí, ní tó kọ́ni kú bá wá sí bíi tó wà sá padà. Oore kan ló lé ọwá bí ìyá bẹ́ẹ̀kọ́ ni oore kan lẹ́jọ́ kò tí ń bí ìbínú Ọlọ́run ò tún ní ká tọ́lọ́ bá bẹ́ẹ̀ ìbínú Ọlọ́run sí bí oríṣiríṣi àwòrán ní ìbínú Ọlọ́run wà lọ́mọ ń gbà wá ó lè wá ní kí olórí ọyẹ àkúyà kókó owó yín jẹ bẹ́ẹ̀ ni àbẹ́bọ̀ ó lè wá ní kí olórí ojú kọra yín kẹ́ bàbá yín bọ́bá kẹ́ máa léwọ́ ẹ̀sẹ̀ síra yín bẹ́ẹ̀ ni àbẹ́bọ̀ oríṣiríṣi àwòrán ló lè bà wá àmọ́ Ọlọ́run ní ẹ̀kàn bímọ Ọlọ́run nínú ẹgbẹ́ ilẹ̀ dúkúra yín jọba yìí ẹni tó bá wá láìkì àdúrà tí mo fẹ́ ṣe ẹ wá jájọ sí àmì kí ẹ sì gbọ́rọ̀ mi lágbára Ọlọ́run tó kó yín jọ tó ń kálukú wá síbi ilẹ̀ dáadáa Ọlọ́run jọ̀wọ́ yín ọ̀tẹ̀ ìgbésí ayé yín yóò bá mu òun náà bá gbésí ayé yín mu kódà ohun tẹ́ ẹ̀ lérò ní dáadáa lówó lálàáfíà ẹ̀mí dógún ipò Ọlọ́run jẹ́ bá pàdé látara ìjókòó iná inú ilé tó ti tò kò ní dàrú èyí tí ń dàrú Ọlọ́run ó tò ó èyí tó tiẹ̀ ti dàrú gan Ọlọ́run ó ṣàtúnṣe rẹ̀ èyí sọ́nà ti fi lé wa lọ́wọ́ aṣọ débi kò ní bàjẹ́ èyí tí ẹgbẹ́ yìí ṣe sábàbí rẹ̀ kò ní bàjẹ́ in tó mú wa táà fi sáńbì in tí ọjà sáńbì in tá a rí bí táà fi sáà náà ní gbogbo bẹ́ẹ̀ èyí tó bá kò sí bẹ́ẹ̀ lọ́sẹ̀ wà láyé yìí tí ò ní rí ojú kejì èyí tó jẹ́ ojú kejì ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ èyí tó ti ṣẹlẹ̀ ọlọ́mọdé fún ìsolúṣẹ̀ sí ṣẹlẹ̀ wà àdúrà yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ló kálukú ní bùkátà sí ọ̀tọ̀ọ̀tọ̀ ló kálukú wá sí kéde o là ní bùkátà sí Ọlọ́run rẹ̀ bàdé bọ̀ mo wá fẹ́ ẹ̀yin tẹ́ ìrun sọ̀rọ̀ lọ́wọ́ ẹ fi pọ́n wálé ẹja dáalé ìwọ̀nba ìṣẹ́jú kékeré lè ní ó lò àgbàlagbà ti ní gbogbo yín ẹni tó ní fámìlì ní gbogbo yín ẹni tí ń pàṣẹ nínú ilé gbogbo yín bí kọ̀gàjí ọkọ tó ń pàṣẹ lórí gbogbo ilé yóò jẹ́ ìyà tí ń pàṣẹ lórí àwọn ọmọ bẹ́ẹ̀ ni abẹ́kọ̀. Salamu ni alakoli bi sẹ́rí bí ìdálẹ́ àdá. Salamu ni màlá yẹ̀bi tó àlẹ́ àdá. Salamu màlá yẹ̀bi tó àlẹ́ àdá. Gbogbo ẹni tó bá fi ìdákẹ́ rẹ̀ pọ́n wálé ìjókòó yìí ọkàn yín lé nígbà ẹ bá wá síbi ìyọ́ ọkàn yín lé ìtọ́lọ́ fi ń pọ́n yín lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò máa kù sí lágbára Ọlọ́run ẹ já sọ pé àmì. Wọ́n ní ẹja sọ pé Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Wọ́n ní kákẹ́kẹ́ tó bá yẹ kí Ọlọ́run ló bá tóbi ju gbogbo tá à ń ṣe lọ àtàwọn náà. Ṣé ẹ rí ibi mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ni wípé ẹ̀yin onínú orí tẹ́jọ pàdé ní mùsùlùmí ní kírísítẹ̀n ó dẹ̀ ṣe ṣẹ̀ṣẹ̀ ní inú orí lọ́jọ́ payín pọ̀ èrò orí lọ́jọ́ payín pọ̀ wọ́n pe orúkọ ẹgbẹ́ yìí ní Muslim Cooperative ṣùgbọ́n gbọ́dọ̀ ṣàdáyàn rí ìdákan bẹ̀ ẹ̀sìn lẹ́yìn mọ́ ẹ̀sìn Christianity àtẹ̀sìn Islam tí wọ́n fi orúkọ ẹgbẹ́ yìí àwọn méjèèjì súnmọ́ra wọn níbi ìpọ́n Ọlọ́run lé tó sì ẹ̀dá gbogbo wa bẹ́ẹ̀ ni àdẹ́kọ̀ọ́ níbi ìtẹ̀lé àṣẹ Ọlọ́run ọba tí ó ṣe sábàbí táyé fi ń jáyé àti sí mẹ́nu ayé ṣé wá rí dápẹ́ ẹ̀sìn Islam èyí tó yí àwa sí ni ọmọ mójútó nǹkan márùn yẹn tó bá tí kankan bẹ̀ tó bá yẹnu ayé ẹ̀dá fúnra yín gan lẹ́yìn padà pé ìgbésí ayé ti dàrú ọlọ́mọdé gbésí ayé ẹnì kọ̀ọ̀kan wọ́n dàrú ẹjá sàbí o ọlọ́mọdé gbésí ayé ẹnì kọ̀ọ̀kan wọ́n dàrú ọ̀dà ìwọ wí pé ọlọ́mọdé kí gbésí ayé tèmi ọ́ dàrú ṣé ẹ̀dọ̀kọ́ Ọlọ́run ló ní ayé àtàyè táwa yìí Ọlọ́run ló ní àwa táwa náà wà ń bẹ Ọlọ́run wá fẹ́ mójútó ìpáyé wa tí òfin ní dàrú ní tí orílẹ̀ ká ń gbé yìí
tí ó fi ní àmójútó níbàámu sí Al-Qur'an, níbàámu sí ọ̀rọ̀ ànábì, níbàámu sí Islam tó bá sọ̀rọ̀ lọ orígun márùn ní máa sọ̀rọ̀ lé lórí orígun mélòó pé márùn mo fẹ́ kẹ́ kíyèsí márùn yẹn o ṣé orígun aláwọ̀kọ́ òun náà lẹ̀sìn tí ayé èèyàn bá wà tí ọba ti lẹ́sìn ẹ̀sìn ní òsì ẹ wo ẹ̀sìn méjèèjì tó gbajúmọ̀ jù Nàìjíríà lórí títí Islam àti Christianity kò sí ìwọ̀ ọ̀daràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn bá rí pásọ̀ àbáfà tí wọ́n bá ní wọ́n bá orí èèyàn lọ́wọ́ rẹ̀ ó yà lọ ibòmíì ni ẹ dákun ṣé ògbówó kan bẹ tẹ́yọ̀ ká bíbélì sí tí ó fi máa jẹ ẹ̀yin Christian ẹ dáhùn ẹ̀yin mùsùlùmí ṣé ògbówó kan bẹ tẹ́ bá ti gbé ìgbálẹ̀ lórí ẹ̀sáyà kan bẹ tẹ́yẹ̀ ká sí tí ó fi jẹ́ àbí bíbélì wà bí nǹkan mẹ́lẹ̀ ẹ̀ka sí tí ẹsẹ̀ sí Ọlọ́run tó wá láti sẹ́mà sẹ́yìn gbọ́dọ̀ tó wúye ẹ̀sìn ó ní nǹkan ṣe pọ̀ mọ́ ilé ayé wa kí àdébò Muhammad tó dé Ọlọ́run Ìsá ọmọ Màríyámà Jésù kò sí ẹ̀ka tó bá fẹ́ mú fi múlẹ̀ ju wípé ẹ so mẹ́ ní ó ní ayé ẹgbẹ́ Ọlọ́run ẹyọ kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ gbàgbọ́ kẹ́ ẹ máa páyà rẹ̀ kẹ́ ẹ máa bẹ̀rù rẹ̀ kò sí ànábì Ọlọ́run 124,000 làwọn ànábì tọ́lọ́run sí ayé lájọ́ tọ́lọ́run dìde ayé kò sí kanú wọn máa pe ẹ̀dá pé má gbàgbé ẹni ọ́ dá ọ so tí Islam bá ń sọ̀rọ̀ nípa nǹkan márùn àkọ́kọ́ rẹ̀ ní ẹ̀sìn báwo láti lẹ́sìn nígbà tí ànábì wà ní Mádínà ànábì fi òfin Al-Qur'ani lélẹ̀ pé náà ni wọ́n máa darí ìlú Mádínà àwọn Kírísítẹ́nì àwọn Júù wà lórí ìbánàbí àwọn náà ní tíra wa ní bíbélì ànábì lọ́dà nígbà tí ní tíra wọn máa lo tíra yín fún yín kí ló dé ẹ̀yin ọmọ pé ìwọ ọ̀daràn tó burú jù márùn ìwọ ọ̀daràn tó burú jù tó lè tú ayé ó lè tagun ayé jẹ́ márùn tí Islam wé gẹ̀ẹ́sì bíbélì náà tako tó dábọ̀ ànábì mọ̀ pé Ọlọ́run ó ń bẹnu ayé Kírísítẹ́nì àdẹ̀fẹ́ tó gbogbo ilé ayé lápapọ̀ ní ìdúpá wáfẹ́ tí ta fẹ́ darí yìí ta fẹ́ kí wọ́n lófin tí a fẹ́ ìjọba ti lófin ẹ̀sẹ̀ òṣèkéde òṣèṣẹ́ fẹ́ àbí ìlú wọn máa dàrú ni àwọn Kírísítẹ́nì wọn ní àwọn náà níwèé ànábì máa lò wíwọ́n fún wa kí wọ́n máa lo Kùránì fẹ́jọ́ gba Kùránì lọ wọ́n ìtí ànábì aláwo ìwé wọn torí ìwé wọn ń sọ̀rọ̀ ara abala tó pàtàkì tí Ọlọ́run máa ń dá sí láti ọ̀dọ̀ ti dáyé tí ó sì máa dá sí abala yẹn ní ayé wa láti àmà ó fi dé láti kú ẹni ọba lòun ò ní gbọ́dọ̀ náà ọ̀rọ̀ rẹ̀ ó sì dàrú ní abala yẹn ọ̀rọ̀ rẹ̀ inú rẹ̀ ní ẹjọ́ kò lé lórí inú rẹ̀ lẹ́sìkéde lẹ́jọ́ kò lé lórí ṣùgbọ́n tó ní tàbí fi sọ fún àgbẹ̀sẹ̀ pé ẹja máa lòwe ṣe náà ní wípé àwọn ẹ̀ṣẹ̀ tó lè túlù ó lè bàbá jẹ́ ó lè bá yí èèyàn jẹ́ látòkè délẹ̀ Al-Qur'ani ó lè gẹ̀ẹ́sẹ̀ àwọn Kírísítẹ́nì náà yìí gẹ̀ẹ́sẹ̀ àkọ́kọ́ rẹ̀ ó ní mọ́sẹ̀ bọ́ ṣé bẹ́ẹ̀ kọ́ ní lọ́dọ̀ Kírísítẹ́nì máa wù bọ́ mọ́ Ọlọ́run rẹ̀ bá lọ́ bá ẹyọ kan ṣoṣo tó máa ṣe kéde tó máa ṣe sílẹ̀ ní lọ́dọ̀ Kírísítẹ́nì àti Number 2 ní ìdẹ́ta ọgbẹ̀ lórí ibẹ̀ kọ́ ní a lọ ẹ má pànìyàn ẹ lákòó sí bẹ́ẹ̀ ni wọ́n pànìyàn àtàlùkùránì àti bíbélì àmẹ́jì ló gbé èké sí ká máa pa èèyàn tẹ́ ẹ bá ti rí ẹni tó ló wọ́n pa èèyàn bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ pèpè sẹ́sìn ìwọ́n bá ti wá gba ẹ̀sìn náà wọ́n pa ọ́ ni iṣẹ́ ìsìn Ọlọ́run ní í ṣe ó ti yàgò nínú ẹ̀sìn Ọlọ́run àdébì ó sọ fún àwọn ọmọ ogun Islam wípé ìlúkìlú tẹ́ ẹ bá dé ẹ gbọ́dọ̀ so ṣọ́ọ̀ṣì ná ẹ gbọ́dọ̀ yẹpẹrẹ àwọn àgbà wòlíì ẹni ọba bẹ́ẹ̀ ogun sí tó yọ ìdà sí òun nìkan ní kẹ́ẹ̀sì kẹ́ẹ̀ dojúkọ kí ló dé ọ̀pọ̀lọpọ̀ tí èèyàn bá jẹ́ Kírísítẹ́nì òtítọ́ tí mẹ́nu bíbélì yẹn máa tún ayé ẹ̀sìn bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ tó yọ sọ pé o gbọ́dọ̀ ṣẹbọ o gbọ́dọ̀ pààyàn o gbọ́dọ̀ bá ọpọlọ rẹ jẹ́ pẹ̀lú bọ́ọ̀lù ọmọkúmu o sì gbọ́dọ̀ ṣe sìnà tó lè tú mọ̀lẹ́bí o sì gbọ́dọ̀ dàlúrú o gbọ́dọ̀ da ìlú àwọn márùn-ún yẹn sọ́yàtọ̀ ní bíbélì yẹn jẹ́ Kírísítẹ́nì sọ́yàtọ̀ yàtọ̀ àmọ́ márùn-ún ti Islam tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ tí n ta àjọkò tí ì jẹ́ kan bẹ́ẹ̀ tí Kùránì bá sọ̀rọ̀ lọ látòkè délẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gbọ́dọ̀ jẹ́ kan nínú márùn-ún tí mo fẹ́ dákọ̀ yìí alákọ̀ọ́kọ́ lẹ́sìn torí táwọn ti lẹ́sìn àákọ̀yìn sí ẹlẹ́dà tó ní ayé ọlọ́mọ sẹ́rí Nàìjíríà wa wọ́n máa tẹ́lẹ̀ subsidy gbogbo ẹ̀yọ́ ọmọwé subsidy kò sí gọ́ọ̀mẹ̀ntì kan láyé tó kìí ṣe subsidy kò sí gọ́ọ̀mẹ̀ntì kan láyé tó kìí ṣe subsidy Saudi Arabia tẹ́ bá fẹ́ kí ọ̀gẹ̀dẹ̀ òní ẹ̀ẹ́jẹ̀ Saudi Arabia mangoro òní tẹ́ bá mangoro ti lọ kò sí ọjọ́ kàtà ìjẹjẹ mangoro Saudi Arabia táyé tó ní next year àwọn nǹkan wọn ò gbé ìlú wọn lọ kó wọn láti kéde ìlú mèlè kò wù nílùú wọn ṣùgbọ́n kí ló dé tí òfin wọn láti rà epo wọn kí ló dé tí òfin wọn láti rà wọn subsidize rẹ̀ ni sẹ́gbọ́n mi ọ̀wá sí ìlú kan tẹ́ ìbá ti ń darí èèyàn ní táwọn èèyàn fi gbé ayé ìjọba gbọ́dọ̀ fi owó kún ó lè rọrùn bẹ́ẹ̀ dàbẹ́kọ̀ ọlọ́mọ subsidize ilé ayé ti àná generally ìyẹn pé máa dá sí ilé ayé wa kò sí nǹkan kan tá à ń dá ṣe àyàfi kọ́ lọ́wọ́ mọ̀ sí sẹ́yìn bàbẹ́ kò sí nǹkan kan tá à máa ń dá ṣe àyàfi kí ọlọ́wọ́ ṣe kí ni o wọ́n mọ̀ sí àwọn kan ṣiṣẹ́ díẹ̀ owó tọ́pọ̀ wà ṣe kí ni o yóò dé ẹ̀dẹ́kun ta ló lágbára lórí àlàáfíà ti ń bẹ lára rẹ̀ ẹ̀yẹ wo imú yín tẹ́ sílẹ̀ tẹ́ bá tún sùn lọ́gán ẹ tó lè sí ẹnu lẹ̀ tọ́ máa lé bá wọ bẹ̀ ńkọ́ tí akébá wọnú ẹ̀ lọ́kọ́ etí sí ọ̀nà lẹ̀ ta ló bá wọ ṣiṣẹ́ tààrán ẹ̀rí ojú yìí nítorí bá ojú jẹ́ olópọ̀ jù tá a máa fojú gbé bẹ́ẹ̀ dàbẹ́kọ̀ ṣùgbọ́n a ní tí ìpaláṣẹ pé kọfà tí ó bìí ṣe kí ni o ẹ̀rọ ìtọ́jú ọ̀pàdé lọ́dọ̀ nínú tí Ọlọ́run ọba ń ṣe ìsọ rẹ̀ ìjú ojú wa jẹ́ kan bẹ́ẹ̀ dàbẹ́kọ̀ gbogbo ṣíṣẹ́ ti ń bẹ́nu ara wa èwo la lè owó ṣe ń bẹ̀ èwo la lè owó ṣe bẹ̀ sáà lè rí owó rán ẹ̀jẹ̀ tí ń gba gbogbo ní san wa tí ń gba kọjá ẹ̀jẹ̀ tí ń kọjá nú ara wa tó lọ mọ́sọ̀pù ẹ̀ ta ni ó sọ pé mọ́sọ̀pù
kò sí ẹ̀kẹ́ lórí ayé wa tọ́lọ́wọ̀n ọ̀dá sí tẹ bá gbà bẹ́ẹ̀ ìdásí wa rèé àwọn tó burú jù ní ayé wa márùn ni ọ gbọ́dọ̀ má lẹ́sìn torí pé tọ́ọ̀ bá ti lẹ́sìn kò tó kọ́kọ́ yìí sí ẹni tó yẹ kó dá sí ayé rẹ bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ ọ gbọ́dọ̀ lẹ́sìn ó sì gbogbo tó ẹ̀sìn rẹ Al-Qur'an sọ̀rọ̀ nípa ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì life ẹ̀mí èèyàn ọ gbọ́dọ̀ wà protected a gbọ́dọ̀ ṣe nǹkan kan tí ó mú ẹ̀mí ẹnìkan lọ Al-Qur'an sọ wípé ẹni ọba pààyàn ẹ lọ pàǹtọ̀ náà torí bẹ́ẹ̀ bá pa èyí ó tún pa ẹlòmíì àyàfi ká pé àwọn ó ṣe mistake àwọn èèyàn tí wọ́n ní ẹni tí ń pa wọ́n dáríjì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ní kó sanwó kan fún ẹni tó pa wọn nítorí pé kò máa máa pa owó yẹn o iṣẹ́ tí ó tọ̀wọ́ ọba ṣe tí ọba fi tọ́jú ọmọ rẹ̀ owó ni wọ́n kò fún wa wọ́n máa ṣe pé lẹ́yìn ìgbà tí wọ́n pa mistakenly ilé ayé àwọn abámi lè yọwọ́ àṣekẹ́ni o yọwọ́ àdàlù déédéé iye owó tí Islam ni wọ́n gbà lọ́wọ́ ètò ṣe mistake lásán ọ̀là family òkú ẹgbẹ́ olùbá mi yẹ ọ̀là family kiri òkú ọwọ́ ẹni kápẹ́ ọmọ pààyàn ni kò ní owó nù ẹ̀ pàwọ́ náà ni wọ́n máa tún bá a pa ẹlòmíì kí ló dé tí Ọlọ́run ka ọ̀rọ̀ yẹ ìwà fún báwọn ṣe tó pé olúyà wá sẹ̀dẹ̀ ó lè kọ́ bá ṣe ètò láti rí ẹ̀mí ẹ ṣe ẹ ó ní ọmọ pa màálù bàbá pátá jẹ pápá àgbò bàbá pátá jẹ ẹ̀mí tí ń bẹ lára rẹ náà ní ń bẹ lára màálù ṣùgbọ́n ibi tó tóbi dé lọ́dọ̀ Ọlọ́run yọ̀ǹda ẹ̀mí tó fún màálù pé káwọn máa jẹ wọ́n yọ̀ǹda ẹ̀mí tó fún ẹran ó ní a máa jẹ wọ́n lọ́dọ̀ bá lóun yọ̀ǹda àwọn náà fáwọn ọ̀ràn mi ló wọ́n máa jẹ wọ́n kọ́ àbí kó ní òun yọ̀ǹda fúnra yín gan ẹ máa para yín kíláàsì òbó ṣe lẹ́wọ̀ nítorí pé láì bí wa wọ́n fẹ́ dá sí ìgbésí ayé wa ẹlẹ́kẹta Islam máa ń sọ̀rọ̀ nípa làákàrè ọpọlọ Islam máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ ọ̀rọ̀ pọ̀ mẹ́wọ́ kò sásìkò ní o kò fẹ́ kí ẹ tó ṣe làákàyè nípa bẹ́ẹ̀ láti protect làákàyè yẹn ó ní àmọ́ gbogbo nǹkan tó bá ní máa mú làákàyè ṣiṣẹ́ kọjá bábara rẹ̀ ṣe mọ́ sẹ́gbẹ́rẹ́ ni gbogbo tó bá ní máa jẹ́ kí orí èèyàn máa dàrú èèwọ̀ ní nínú Islam bí ọtí bí igbó bí gbogbo rẹ̀ cocaine èèwọ̀ ni láti lè protect kí ni o làákàyè sẹ́wárí sẹ́wọ̀n pé nǹkan tó mú tí ó mú kí ọpọlọ rẹ̀ máa ṣiṣẹ́ kìí ṣe naturally nù nǹkan nígbà kìí ṣe mú kìí ṣe jíjẹ ẹnì kan tó pàṣẹ ideology tó yẹ kó tó bá bọ́ sórí àwọn ọmọ àbọ̀bọ́ sórí tiẹ̀ ọ̀dọ̀ta àwọn ẹ̀dẹ́ èèyàn gbogbo ideology pátá tẹ́lẹ̀ ká bá ń pìtì rẹ̀ fún yín tí ó mú ọ di ọ̀tọ̀ ọmọ ènìyàn tó wà máa dàgbò ọmọ àdàdúgbò yín rú ọmọ dàdú lé rẹ rú ọmọ ànàyàwó rẹ ọmọ àbáyé ọmọ jẹ ọmọ àbàlùjẹ ọmọ gbogbo ideology ni àwọn ideology wa o àwọn ideology wa dá ideology Boko Haram bí ideology Boko Haram kò sẹ́sì kan tí ò ní àwọn aláṣejù nínú àwọn Christian àwọn aláṣejù wà bẹ́ẹ̀ táwọn pásọ ọmọ sọ pé mọ́sàsejù nínú àwọn mùsùlùmí náà aláṣejù náà wà ń bẹ́ẹ̀ ọlọ́run ọ̀rọ̀ tó orí bọ́lá ṣe dúró ìsìlámù nǹkan mẹ́ta ni àìṣètò wọn tún wọ́n sí àtàṣejù ọlọ́run ò ní bá àṣejù kò ní bá àìṣètò wọn tún wọ́n sí ni ọlọ́run ó ṣe kéde àjọmọ́ mẹ́tẹ̀ẹ̀ta ló wà nínú Christianity ó sì wà ní Islam náà àwọn Christian kan wọn ò ní lọ ṣọ́ọ̀ṣì wọn ò ní gbọ́wọ́ sí wọn lè gbàgbọ́ pé Christian làwọn kí lásán pé a ní agbẹ̀sìn mọ́sẹ̀ kéde mọ́gbò fi àwọn tí ò ṣe tó nù àwọn kan bẹ́ẹ̀ wọ́n lọ ṣọ́ọ̀ṣì dédé sẹ́gẹ́ tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì dédé bẹ́ẹ̀ kó pamọ́ sí lọ́wọ́ ẹ̀ẹ́dùn ìpadà tó yọ ọkọ̀ wá sí pásọ̀ pé ọlọ́run fi lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ yóò sì gbọ́ ìtàn Jésù pé ẹni tó lámà náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ aláṣẹ̀bí náà wà ẹ̀sìn gangan ni ó lòun ṣe yóò máa gbógun ti ẹlòmíràn bí èèyàn jẹ́ lẹ́bọ̀ gan wọn ní ká gbógun ti torí ìtí Islam máa nípa ẹ̀sìn ni wípé ẹ̀mí ẹ̀ nínú ikùn rẹ nínú báyà nínú ọpọlọ rẹ dáyà lẹ́yìn ẹ̀kọ́ ọ̀bọ dá sí ní kó o sìn mí torí mi mo dọ̀ mọ́ sì nítorí àfa o mọ́ sì nítorí pásítọ̀ o mọ́ sì nítorí ẹtí ṣe wá sí o mọ́ sì ní kọ́dà torí dábì rẹ mọ́ sì mí nítorí ọkọ rẹ mọ́ sì mí àmọ́ nítorí inú rẹ fún àwọn ọgbà pé èmi ni mo jẹ́ kó ọmọ wà láyé ní kó o sìn mí tó bá bẹ ìdájọ́ mùsùlùmí rè ìdájọ́ Islam ni ẹnì kan ní kọ́lá kẹ́ ẹ̀yẹ kọ̀dá lóhùn bọ́dá ẹjọ́ ló ká ìdá kọ̀dáhùn ó tún ní làṣáàdì kọ̀dáhùn ó tún ní mẹ́gírì ó tún ní kọ̀dáhùn kọ̀dáhùn àmọ́ nígbà wọn pàṣẹ sọ fún pé iṣẹ́ ti tó o àmọ́ wọ́n ti parí oúnjẹ alẹ́ o àmàlà abẹ́rẹ́ ní owó àti gbẹ̀gìrì àtẹ̀rẹ̀ náà tó ní agbára bẹ́ẹ̀ bá ti kí èrò sáyì tẹ̀tẹ̀ tó kí yóò jẹ gbẹ̀gìrì tó ní àtẹ̀rẹ̀ náà ó ní sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ìtọ́ni èwo náà wà yọjú wọn mọ́sáàsì bàbá wa mọ́sáàsì torí gbẹ̀gìrì ọba bá wa kí o ọba bá wa kí o bá kí ẹyẹ mùsùlùmí kí ni ìdájọ́ rẹ̀ sọ́nà owó fún ládá ẹ̀dùn ilé mùsùlùmí bẹ́ẹ̀ bí sọ́nà owó fún ládá kò ní gbẹ́ládà torí pé kí ló wá ẹ̀dá kó jẹun amala àti gbẹ̀gìrì ní ẹ̀sán rẹ̀ amala àti gbẹ̀gìrì ọlọ́run ní ìgbà lọ́wọ́ rẹ̀ wọ́n lẹ́gbẹ̀ẹ́ wà mùsùlùmí torí pé ìlànà àmọ́lù bìnìyà gbogbo sẹ́ pátápátá mùsùlùmí ló lánìyàn ẹni ọba ti wá kí òun torí gbẹ̀gìrì ọlọ́run ní fún láti jẹ náà ayọ́ mùsùlùmí àmọ́ ọlọ́run yọ̀ǹda gbẹ̀gìrì àti amala yẹn fún ilé ayé tó kọ sẹ̀sìn ìyẹn ló fà tó dé pé tí mùsùlùmí kan bá gbé ìbọn tí fi ń tẹ́tí àwọn èèyàn àbẹ́ lu agbára ní ó fi ń tẹ́tí àwọn èèyàn tó lè bàbá kírun tó lè bàbá sẹ̀sìn mùsùlùmí wọn jẹ ìyà lọ́run yóò tó wá jẹ ìyà ní ayé bẹ́ẹ̀ ọlọ́run jẹ pẹ̀lẹ́ ní ayé yóò wá pèsè ìyà tó gbóná fún láti àmà kí ló dé ẹni yẹn ò ní sin ọlọ́run wọn ni ó sì kéde nítorí pé ìbátan yọ sí nítorí pé ọ̀hálẹ̀ máa ní ó fi máa sin ọlọ́run sin ọlọ́run ta ní sí ìwọ ní sí ọlọ́run ìgbàlú bá dàbẹ̀ bọ́ọ̀rọ̀ bó yé wa ẹ fi ìkan mẹ́ta tí mo kà gbogbo adé làbọ́dọ̀ kà fún ìwọ náà yẹ ẹ̀sẹ̀ rẹ̀ wùsọ̀ ọlẹ́sìn ẹni tí ọlẹ́sìn ọ̀sẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì sọ́ọ̀ pààyàn sọ́ọ̀sì contribute sí nítorí pa èdè ènìyàn ó gbọ́dọ̀ pààyàn
ó sì gbọ́dọ̀ sáwọn pípa rẹ̀ láti protect life others gbogbo èèyàn gbọ́dọ̀ wà ní òfòkànbalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta sọ́ọ̀bà ọpọlọ ara rẹ jẹ́ pẹ̀lú bọ́mọ àmọ̀mọ́kúmu tọ́ọ̀ bá ti ń mú lọ fílẹ̀ káyé rẹ̀ ó lè ṣe kéde o ló lè rọrùn bẹ́ẹ̀ èèyàn bá ní ọgọ́rùn ọdún tí ó lò láyé tó bá ti mọ̀mọ́kúmu bí 40 ní ó kò bẹ̀ bọ́bá náà máa yọ̀ dákú pé ó lè gbogbo 100 yẹn kò ní fi ara rẹ̀ kò ní ṣe kéde o kò ní fi lò ẹlẹ́ẹ̀kẹrin ó ní ànínásù mọ̀lẹ́bí Islam máa sọ̀rọ̀ mọ̀lẹ́bí tó má tùká ẹ̀yẹ wa orí eré kan ò sí fún ọ àyàfi kó orúkọ mọ̀lẹ́bí rẹ̀ ṣe kéde o wọ́n tún èyí ń jẹ́ bẹ́ẹ̀ ni ọkọ àti ìyàwó àtọmọ sẹ́ẹ̀tùká ọ̀tọ̀ níbi ọmọ wà ọ̀tọ̀ níbi ọkọ wà ọ̀tọ̀ níbi ìyàwó wà sẹ́ẹ̀kọ̀ ìṣẹ́ra yín ìjà láàrin bàbá àti ìyá ọmọ àfẹ́tì ọmọ bẹ́ẹ̀ dàbẹ́ bọ̀ ọ̀rọ̀ wa ọgbẹ́ tí Islam sọ kí ìgbésí ayé aláyọ̀ ó lè wà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta àtàwọn mọ̀lẹ́bí tọ́pọ̀ nílẹ̀ àti tí wọ́n rí lẹ́tì wáyé àwọn àdébìtà lọ sẹ́ẹ̀ fún mẹ́rin náà ẹ̀mọ́kẹ́lẹ̀ karùn pàlìmọ́ owó ìlàjọ́kọ̀ rẹ̀ Islam ní ẹ̀kọ́ tọ́pọ̀ lórí owó ẹyọkẹlẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí o ọ̀rọ̀ owó lọ àbí iṣẹ́ ọ̀rọ̀ tọ́bí kìíní ìlú wà bí ẹyẹ ìyá wa tẹ́ wà ń bí ṣe ìwé lọ́wọ́ tàbí ẹ̀ dáhùn mi ọkùnrin wa wá kí ni tá a bá bí owó ìlú wa o àwọn náà sì ní lówó bá wá wó èyí sẹ́rí owó ewu ni owó àmọ́ owó yẹn ewu lówó àmọ́ báwo lówó ṣe dé darí ayé rẹ rú kò lè sí ẹ̀dá kan lẹ́yìn pé mo wà láyé àyàfi kó orí bó ṣe mójútó ayé rẹ tọ́lọ́ wa ṣé má ṣe wà láyé mo wà láyé àtàlàfíà bí àlàáfíà mẹ ọ̀wà sówó ìyọ́dẹ̀ bẹ̀rẹ̀ fẹ́lẹ̀ òsì láyé ni sórí ẹlòmíràn tó tẹ́wọ́ olóró náà ilé ayé rẹ rọrùn wá ẹni tó rọrùn fún ló fi ti ẹ̀rán tiẹ̀ o onílé ayé rẹ rọrùn ọdọ ọjọ́ láàárọ̀ lọ́fẹ̀ẹ́ ọjọ́ láàárọ̀ ní lọ́sàn ní ọ̀fẹ́ ọjọ́ ní alẹ́ ní ọ̀fẹ́ olùlọ́lọ́tọ̀ ṣùgbọ́n oúnjẹ lọ déédéé ẹ̀dàkùn ẹni fún oúnjẹ tó jẹ ọ̀fẹ́ lọ́ba kánà tó bá ṣe òun náà bí wọn kọ́ tó lọ bẹ́ẹ̀ lómi tó ń bá ní bó ṣe ní àánú àdúgbò olówó tó fi ránjẹ àárọ̀ ẹni ọlọ́run bá ní kòkòrò olówó tó fi jẹ láàárọ̀ yìí wọ́n tó lọ bẹ́ẹ̀ lómi òun náà tó bí bẹ́ẹ̀ bí èèyàn ọ̀bà lówó ẹni ó lówó náà ní ọdún bí káàkiri tí ò sí kíni tí ò lówó owó dandan nínú ayé àmọ́ Islam wá pé ọ̀rọ̀ owó iṣẹ́ náà méjì nǹkan kan bẹ tó jẹ́ need nǹkan kan bẹ tó Islam tó ń pè ní haja nǹkan kan sì ń bẹ tó jẹ́ want Islam always talking about our needs nǹkan tá a need ó wá máa sọ fún wa máa pè àṣàkíyèsí ẹ sọ́ra níbi want ẹ farabalẹ̀ o ẹni ọba farabalẹ̀ àti débi tó kọjú ìjọba ẹ bá ṣe ìdíwá sí òpó ọkàn yìí ẹ látò tó kọ ẹgbẹ́ ìlẹ́gbọ́ ẹgbọ́ ọgbọ́n lórí owó ní àníyàn méjì ìṣẹ́jà kan máa wá owó torí tó ní ìdì àbí kan máa wá owó torí ọkàn tó à ẹ ti kẹ́ ṣùgbọ́n mi àwọn kan fi ọkàn tó à wá owó àwọn kan sì fi bùkátà tí wọ́n ní ìdí owó fún wá owó èwo lọ́dọ̀ nínú méjèèjì ẹ̀yẹ wa ọmọlúwàbí bùkátà àwọn bàbá wa àwọn tó ṣẹ̀wà lẹ́sẹ̀ owó tí wọ́n máa pa àwọn wọ́n máa sọ wípé ájàmù wọ́n máa pariwo kì í ṣe àdáadà wọ́n máa takò àdáadà tọ́lọ́ náà ló ní àdá àmọ́ ájàmù àwa ọlọ́yọ̀ǹda rẹ̀ sọ́dọ̀ wá wọ́n dẹ̀ máa ń ṣe nírọ̀rùn àmọ́ kí ló dà nítorí táwọn tó ṣáájú wa ìfi ilé oní pé ọlọ́ni máa ń sọ yẹn dá tó bá dà nítorí bàtà ọlọ́ni ọ̀sọ̀ ọ̀dà ó lè sọ di olówó ó sì lè jẹ́ ẹni àṣírí rẹ̀ ó lásán àmọ́ lẹ́yìn bàtà tìrẹ̀ ẹ̀kọ́ ọwọ́ ni òun fẹ́ di olówó tára yọ mọ̀ pé olówó ni ọ́ ibẹ̀ lọ́nà ti wọ́ọ̀nù ẹ ibẹ̀ yẹn lọ́nà ti wọ́ọ̀nù ẹ orí ọ̀fẹ́ ọlọ́run lásán nìkan sọ tí ò sí lọ́wọ́ ẹnìkan kan ní kéyìn òjò lọ́wọ́ àmọ́ iná dá sí bíbúyà bùkátà yẹn ni pé mo nídìí owó tí ń fi ìjẹun ọlọ́run dà sí lọ́wọ́ bá ní yọ rẹ̀ tí ó fọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ mo nídìí owó tí ń fi níbi kan sùn wọ́n bá rówó kọ́lé yóò sì fọ́ lówó rẹ́ǹtì wọ́n tàbí àkọ́kọ́ lówó rẹ́ǹtì ó lè fọ́ lẹ́nìkan tí ó fọ́ lé lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni káwọn bẹ tí ń sùn lẹ́yìn orí títì ọ̀yàwó yìí yóò níbi kan sòsì lọ́wọ́ olùkọ́ bùkátà rẹ̀ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́ want ní kẹ́ ẹ sọ́ra fún ìyẹn ní ọ̀kánjúà nígbà tí ìta nídìí bá ti wà lọ́wọ́ wa ẹ wá máa kí ni wọ́n pè ní ìta nídìí ní wípé ẹ̀mí ìta nídìí ní ẹja máa lé ẹ wá fi òkú sọ́dọ̀ náà lè yóò fi ilé ayé ṣe o kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ ẹni wípé mo ń ṣiṣẹ́ wọ́n dà pé o lè gbé sọ́ọ̀dù mẹ́jọ because of your need àmọ́ kó sẹ́jẹ́ pé tó o need ni yẹn sọ́kàn jùà mo tó lórí ọmọ rẹ̀ tó ní ìyàwó kan ọlọ́mọ mẹ́rin ọwọ́ àṣẹ iṣẹ́ débi wípé ìyàwó ọ̀pani orí òun ní owó àlàálì fún ìyàwó yẹn tó fi jẹun orí owó àlàálì fún ọmọ rẹ̀ àtọ́jà tí wọ́n jẹ àti bùkátà tí wọ́n bọ̀ ní ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ education àwọn ọlọ́run ọba ti provide ní èdè ẹ̀wọ̀ ebi ọ̀pá ọ̀nà ibi tó ti wá ń ṣe iṣẹ́ rẹ̀ yìí ó wá jì orí bùkátà sí ọmọ bùkátà tọ́lọ́ kàbìdà ó lè máa kó bá ẹ̀ tiẹ̀ tó láyé pé ọ̀kadà lọ́ba ní èdè ọlọ́ni olè kó gẹ́ẹ̀tì owó tó ti kíni tó fi ọ̀kadà ó tún wá yí ewu nẹ́bí ọ̀kadà á sì máa bọ́ọ̀lù bọ́ọ̀lù tó tún lè máa kó bá ẹ̀ tì ní mo ní mọ́tò ìsára àmọ́ ìgbóṣùlá wá mọ́tò bóòlù ó sì kíni bóòlù ó sì ní náà ó tún wá ní mọ́tò ọgbàdùn ọ̀rọ̀ àkànnà fáwọn ìyàwó kọ́ máa di stop sí lọ́dọ̀ rẹ̀ ẹ̀ gbọ́n mi yé ọwọ́ abẹ́rẹ́ sí máa wá ranjú mọ́tò 100 million yóò sọ bẹ́ẹ̀ kúdà tọ́lọ́lọ́ ti fún ọ ní oní 10 million 5 million tó ń manage ẹ̀ kí ọlọ́sìn ó sì pàtó kàtà àyọ́kẹ́ bùkátà rẹ̀ ó ní tiẹ̀ ó ní ìtọ́ ọ̀rà fúyàwó ó sì fàyí bẹ́ẹ̀ bá lọ́mọ tọ́kọ̀ yẹn tó lè ra tàwọn ọmọ náà torí pé gbọ́dọ̀ disturb kí ni o ìyá wọn gbogbo wọn tọ́lọ̀ ó ti tó ní ìdí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ tó wá rí ẹnìkan tí ń gbọ́ mọ́tò 100 million gbogbo mọ́tò tí ó ṣe lọ́dún 5 million 10 million lọ àwọn gbọ́ bùkátà rẹ̀
ọwọ́ àrùn jùmọ̀ ní 100 million ìyẹn lọ́dọ̀ fi ọ̀ṣọ́ra rẹ̀ torí pé ọfẹ́ lé 100 million kọ́mọ́ máa jẹ àràmù kọ́mọ́ máa ta sí àgẹ̀rẹ̀ èyí tó fi ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́mọ́ máa ṣe wàhálà tẹ́lẹ̀ ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ayé yìí fi gúnrégé kọ́mọ́ náà wàhálà lọ́wọ́ fẹ́ bọ́ sí ìgbà yẹn lọ́sọ̀ wípé wáì mi owó yóò ti tù mo ti rí àwọn business kan lọ́nà ìgbà lọ́nà fi wẹ́ẹ̀fù lẹ̀ lọ́nà fi ẹ̀wù lẹ̀ lọ́nà àárín lọ nítorí pé ọfẹ́ gẹ̀ 200 million bọ́bí lọ́nà máa ṣiṣẹ́ èèyàn mẹ́jọ pọ̀ lọ́nà máa ṣe èèyàn mẹ́jọ pọ̀ ìyàwó rẹ̀ wà nígbà tó ẹnu lé má ìgbà tó lọ́nà wọlé báyìí yóò ti máa jẹun òun gan yóò ti rẹ̀ ọ́ bí àwọn fọwọ́ kan ọ̀la ìyàwó mi ọ́ lẹ́rẹ̀ ìgbẹ́ àfa lápẹ̀tì tó sùn kan bẹ́ẹ̀ náà fọwọ́ kan ìlànà ìjẹ́ pé ọ̀rẹ́ yìí tó rí ẹni tí ọ̀rẹ́ ọ̀rẹ́ yìí obìnrin olórí ayé bẹ́ ìfowó tó fẹ́ ààrẹ tó bí ìyàwó olórí ayé bẹ́ yìí o ó ìṣe rẹ̀ ọ̀hún yọ̀rẹ̀ ìyàwó rẹ̀ náà o ọ̀nà tí ó kàbà rẹ̀ ìyàwó rẹ̀ ó sọkún rẹ̀ tó ló ń bẹ́ ó bí ọ́ lẹ́rẹ̀ tó tó yẹ ẹ̀gbẹ́ bí ọlọ́run ṣe táwa táwa máa ń dé adéjì obìnrin ẹ wo àwọn obìnrin yóò ní sọ̀rọ̀ ní tó wá fẹ́ sọ sí lórí ọ̀rọ̀ fẹ́ẹ́ nídìí ọkùnrin àbẹ́rẹ́ nídìí ẹ̀ bá ìlàjà ìdá ìṣòro ọ̀rọ̀ ẹ̀ lóbìnrin ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ nídìí ọkọ̀ tó dàbí ẹ̀ ní ẹ̀ nídìí ẹ̀ òkú bẹ̀ ní ọkọ̀ láàrin òde ìdí ẹ̀yìn tó ń gbọ́ ń gbádùn nígbà tó pé tí àfáà yóò bá rí lójú mọ́ka ẹ̀ máa kó sí ìdọ́kejì pọ̀ gbogbo oúnjẹ tẹ́lẹ̀ ń jẹ ya àfáà oúnjẹ tẹ́lẹ̀ ń jẹ tó ń mẹ́tì ẹ̀ ṣètò ti orí bẹ́ẹ̀ nìyẹn ẹ̀yìn ẹgbẹ́ tó bá nígbà ẹ̀ má ṣètò orí bẹ́ẹ̀ nìkan wá oúnjẹ tó wà níwájú yìí búrẹ́dì kùrùpẹ́ àti omi kùrùpẹ́ lẹ́ẹ̀bà wájú yìí ẹ̀ máa ń kùrùpẹ́ omi tí ò dẹ̀ ká iye búrẹ́dì tó ti kéde tó jẹ búrẹ́dì ò sì ní kàtà àmọ́ tó bá ti fún ìyàwó rẹ̀ lẹ́tọ̀ rẹ̀ lólé nínú rẹ̀ dùn oúnjẹ ìdùnnú ni ó gbé wá sí kéde oúnjẹ ìdùnnú ni ó gbé wá síwájú rẹ̀ ẹ̀yọ́ obìnrin bẹ́ẹ̀ ni abẹ́bọ̀ ẹ̀yọ́ ọkùnrin náà kọ́ ẹ̀mẹ́wọ̀ ẹ̀yọ́ náà ṣé bẹ́ẹ̀ ni abẹ́bọ̀ èmi náà lọ́dọ́mọ́ ṣé nǹkan lọ́dọ́mọ́ ẹ máa gbọ́ bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀ kọ́ ọlọ́run sì yọ ọ́ lẹ̀ fún wọ́n bá ní afẹ́fẹ́ fún mi mọ́sùn mi yọ ọ́ lẹ̀ fún wọ́n tún ní àwọn sọ pé wọ́n bí sí yọ ọ́ lẹ̀ fún náà yọ ọ́ lẹ̀ fún ìfọ̀rọ̀ tí ọ̀bà níbi olójú láyé ìyàwó ẹ̀ ìfọ̀rọ̀ yẹn sí kí ni o wọ́n lè kó síìkì náà ní tọ́ bá síìkì ìtọ́jú ti pọ̀ lọ síbítù báyìí irú sickness ọ̀bá ń sí ọ́ ó lè jágbo lónìí ó sì lè jẹ́ pé tẹ́bílẹ̀tì òyìnbó ló ṣe kí ni o ó sì lè jẹ́ pé ó ń lọ sọ́sítù kan fàmí sí ọlá kó lè lókun ọgbọ́dọ̀ tọ́jú ara rẹ kó lè gbádùn inú ilé rẹ mo ti sọ fún yín nípa ìsìlámù wọ́n fẹ́ jẹ́ kí inú ilé wọn jẹ́ inú ilé aláyọ̀ táwọn jáde ń bẹ̀ tí ibẹ̀ wọ́n tó máa wù ọ́ láti padà sí ìyá àfáà tí ọ̀bà tó inú ilé tí bá ti ń bọ̀ láti lè kéwú kò ní dájú ilé yóò ní sásìkò lọ báyìí bá tó parí ìwòsàn yìí yóò ṣe tí ń lọ ní àwọn yàrá tí ń lọ ẹlẹ́dùn àbìyàwó ẹ̀ bàjá ṣe lédè ìsìlámù sọ̀rọ̀ náà bí ẹ̀sìn owó ní bẹ́ẹ̀ lọlé torí kò tó lé bẹ́ẹ̀ ìyá bá tó ilé bábá tó parí àìlá ọ̀nà lé bábá parí ìsàlẹ̀ ọ̀nà lé bábá parí ọ̀nà lé bábá parí sáyì ọ̀nà fi pẹ̀lú ọ̀nà lé nígbà tó lé mi o ọlọ́fẹ́ àtò lé wọ́n sì fẹ́ ká mójútó ọ̀rọ̀ owó wa àbọ̀ owó wa ó lè wó ìyẹ̀wò ó lè wó àlàáfíà ara rẹ ó lè wó ìfọ̀kànbalẹ̀ ilé ayé rẹ báwo bá ṣe ẹni tọ́lọ́wọ́ bá fẹ́ kí ọlọ́wọ́ wà fẹ́ lé owó èyí tó kápítà jù bẹ́ẹ̀ òun náà ni ẹ sọ yìí o non interest ẹ má sọ àwọn èèyàn bí ṣiṣẹ́ kéèyàn máa jẹ lówólówó kéèyàn yàdúnú ẹ̀ẹ́dẹ́kan bẹ́ẹ̀ náà àgbìnìyá yìí nìkò ọlọ́ni mo ti ń pè ní bákan náà rántí kọ̀mpútà ẹ̀yìn ìwé nìṣẹ́ wípé ọlọ́ni ọ̀rọ̀ owó ọ̀rẹ́ fún máa jẹ́ àárín àwọn olówó nìkan ó yẹ kẹ́ mọ báwo ni àwọn tálíkà ló ṣe máa jẹ́ mbẹ́ òun ló bí cooperative fún ìwọ́n tó rí kéèyàn yàdúnú dáwọ́lá ká lọ́sọ̀ tàbí náà àgbìnìyá yìí fún máa tẹ̀rántí ẹ̀yìn sọ̀rọ̀ láyà tó ṣùgbọ́n rẹ̀ ẹ̀ mọ́ tọ́lọ́ lóhùn fẹ́ tó o bá ti lówó lọ ọ̀nà tiẹ̀ tí ò tí ì ẹ pọ̀ kẹ́ lówó ẹ̀rán tí àwọn tó pọ̀ náà tí wọ́n ti ṣe kéde tí wọ́n ti rí olówó tó bá rí owó gidi àbọ̀ owó gidi gbé kalẹ̀ ọ̀ wá rántí mẹ̀kúnnù kò lè látọ̀ bọ̀tà láyé látọ̀ mi láyé àrùn. bẹ́ẹ̀ ni mo yí pé fúnra ọlọ́run ló ṣe di ọ̀rọ̀ yẹn naturally kẹ́ẹ̀ tó sọ pé ẹ̀nà ọgbọ́n bíbélì àbẹ́ ẹ̀nà ọgbọ́n kúrò ní naturally ni ọ̀rọ̀ ànábì ádámà ọ̀rọ̀ tó ní tó sẹ́kù nígbà tó tó ara lé rẹ̀ tán ó tún sẹ́kù ọ̀rọ̀ amọ́tò ọ̀kan ní ó sẹ́kù sẹ́ ní tó ṣe fúnra rẹ̀ tó bá fẹ́ ṣe dọ́gbù rẹ̀ mẹ́ta ìlọ́po mẹ́ta rẹ̀ ó ní ọlọ́wọ̀ wa kádàrá kó o rẹ tí ò ní kankan tí ò tọ́ nítorí pé tí ń bẹ lọ́lọ́ rẹ̀ òun ni ó ṣe sábà bí ìyà fún ọ láyé àtàlìkì àmàlì òun ló bí tá bẹ́ẹ̀ yóò yí pé ọ̀nà wo làwa tá a wá ń lówó ànígbà ni ẹni ọ̀fẹ́ dìde tí ò tí ì ní àwa tá a rówó ṣòwò ẹ̀ bàbá tó ń bẹ àná ní ọpọlọ tó fi lè ṣòwò tó ṣe owó tí wọ́n fi sẹ́yìn òṣèké ní òsì ẹ̀bọ́n tẹ́yìn bá ti lè dìde bí òwò kan wọ́n náà bẹ́ẹ̀ lómi ló ṣe dìde ní tí ìwọ ní òun náà ní orí ọ̀fẹ́ ọlọ́run owó náà sì ni tó wáyé pé 20,000 naira péré ó ní ẹni tí ń bẹ́lẹ́bẹ̀ rẹ̀ yẹn nídìí òun náà lè dìde kò ní tọrọ jẹ mọ́ ìyá lówó yẹn àdúgbò òkun tọ́wọ́ bá yá lówó ohun mọ́ni láwọ́ ìyá làbí sáré kó látara ẹ̀ka sùn ẹ má fi òwò ní ara yín lá látòjó yìí kí ni ẹgbẹ́ ní cooperative kíláàsì ní cooperative nínú Islam àṣírí ẹ̀ ní wípé ìgbà táwa rí ọ̀nà dìde látara owó àwọn afẹ́ kí ẹgbẹ́ wa ìkú náà dìde látàrí kọ́ yẹ lọ́dọ̀ wa tẹ́ ẹ bá ti wá fi ìdá sí number one àánú tọ́lọ̀ ṣe fún ẹkọ́lẹ̀ sí mọ́ ẹ bá ti fi èlé sí àánú tọ́lọ̀ ṣe fún ẹkọ́lẹ̀ fẹ́ sí mọ́ yẹn ṣe pé tọ́lọ̀ ń wí pé tẹ́ ẹ bá lówó kọ́mọ̀tà rèé nìkan yẹn ṣe ọlọ́fẹ́ sí mọ́ kí ló tọ́lọ̀ ní tẹ́ ẹ bá lówó kọ́mọ̀tà rèé nìkan tí olówó bá rí mẹ́lò lówó láti capitalism tí ká nípa wà lọ́nà dìde olówó gbòmìn ní fọkànbalẹ̀ yáyé lọ́dà lẹ́bọ̀ ẹ̀wọ̀ ọ̀nà mẹ́ta ni Yorùbá ní fọkànbalẹ̀ ṣé ẹ̀ Yorùbá ní ọ̀nà mẹ́ta Yorùbá ní fọkànbalẹ̀ ọ̀nà méjì èmi àti yẹn mọ̀ ọ̀nà kẹta bábá mọ́ lọ́la mọ̀ ọ̀nà méjì tẹ́mi àti yẹn mọ̀ ní wípé tó bá ti lè jẹ́ pé tálíkà ọ̀rọ̀ náà lọ
tálíkà ọ̀rọ̀ náà lọ kí ló dé kí ló kù tí tálíkà ọmọ sí àárín inú wọn tí wọ́n máa gba owó yẹn lọ́wọ́ olówó pẹ̀lú túláàsì bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ ẹ̀bí ó bá ṣé Yorùbá ní sákìlá olówó ní òun ní múnú owó òun gẹ́gẹ́ lóbi òdìdè ní òun ní nílé lóòótọ́ ṣùgbọ́n kan àdáwọ̀ méjì rẹ̀ àdáwọ̀ méjì ni ó ṣẹlẹ̀ àdáwọ̀ aláwọ̀ kan ní wípé àárín inú wọn tí yóò ní àyà wípé ẹ̀yin lẹ̀ ìjà lọ́nà lọ ajẹ́ pé ọwọ́ yín náà lánàá máa bàjẹ́ bẹ́ẹ̀ túláàsì nígbà wọn fẹ́ gbà ọwọ́ alágídí wọn wọ̀ fún bẹ́ẹ̀ ọ̀rọ̀ alágídí wọn ò ní ní fọkànbalẹ̀ lórí tó nínú ẹ̀gbọ́n yẹn nàbà wà ní nàbà tù olówó tí ò náwó sẹ́yìn òbí ní jókòó níbi kankan àgbọ̀n adé rẹ̀ pẹ̀lú gíláàsì àti ilé rẹ̀ àti kékeré ṣé yọ̀ọ́ bá gbé abẹ́rẹ́ sẹ́mi láti ṣe ń gbé èmi àti ilé ìṣẹ́ alẹ́ rẹ̀ bọ̀ síta mẹ́ àbí alẹ́ rẹ̀ bọ̀ síta mẹ́ a lè lọ ọjà ká máa tọ́ka síta ilé ìdìfọ̀ wa adọ́gbọ̀n ọmọ mi mo máa ń gbòòrò yìí ọmọ mi mú àtàyè ọmọ mi mú àdọ̀sá yìí wọ́n bí àwọn olówó dáa ṣé bí àwọn olówó dáa àmọ́ tó lówó bá náwó fún tálíkà nígboro ọwọ́ fẹ́ rìn nígboro táwọn oníṣẹ́ bọ́dí kàdé ẹ̀ yóò ní fọkànbalẹ̀ ẹ̀rí àwọn amúrọ̀bà àwọn akóbojá èèyàn tí wọ́n dénú ilé olówó tó wo ojú olówó pé ẹni tó sọwọ́ fítù ìyàwó òun nígbà tó ní pọ́blẹ́mù rèé wọ́n lẹ́nu káwọn kówó rẹ̀ kájọ tó pa òun lè ṣe ẹ̀bẹ́ ìwọ̀n gbé eré tó ẹ̀rí tí ń ṣe ohun tí ó ń ṣẹlẹ̀ náà wọ́n ti kéde aláàánú ọba àánú ní ayé yìí aláàánú yóò ṣe kéde yóò bá àánú ẹ̀dẹ́ bá sì ṣe kà náà ó ṣe kéde o nǹkan méjì tí gbogbo àlejò sọnù àmọ́ wàá rí ẹlẹ́ẹ̀kẹta ọ̀dọ̀ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run fún ọlọ́wọ́ ọwọ́ mú owó Ọlọ́run wá tó fẹ́ ẹ̀dá Ọlọ́run orí bó ti bá sí Ọlọ́run ṣe abẹ́ẹ̀kọ́ ni Ọlọ́run fún ọlọ́wọ́ ọwọ́ ń sọ ẹlòmíì náà di olówó iṣẹ́ tó náà fẹ́ sí lọ́n bá ṣe kéde owó yẹn ò ní ẹ̀ta kí ló dé Ọlọ́run fẹ́ kí sẹ́wọ́n dúró ṣẹlẹ̀ tí o sọ lọ́wọ́ ẹlọ́ni yóò lòwó ni o ẹ máa gbọ́ àlàyé Ọlọ́run ọdún ọ̀dá àmúgbẹ́ tẹ́ ń gbọ́rọ̀ mi wàhálà yóò dà fún yín tó rẹ́ ẹ́ fi sàǹfààní báyìí ẹ máa bá àlàyé mi o sẹ́yìn pé bàbá olówó àbúrò rẹ̀ kò sọ lówó wọn á lọ bí léèrè pé kí ló sọ lówó ó ní ẹ̀ma bí ní láti àwọn bílíọ̀nù náírà mú fún ìgbóná ìlú ìdí òsì mú bọ́ ní láti 200 billion naira ni wọ́n fún wọn náà fi sí sọ́ọ̀bù ó ní òun fi sí sọ́ọ̀bù lóòótọ́ wàláì ìjọba fún ẹlòmíì 500,000 naira òtún tó sì mọ̀ láyé rẹ̀ níbi tó ní ọpọlọ bísíǹsì ẹlòmíì lè sì fún 500 million naira ìjọba ìgbà ni ó fòlùsì sẹ́bẹ̀ ìyàwó ẹ̀bọ̀ ọ̀dà ẹjọ́ bá rẹ̀ lọ́wọ́ ta ní sọ́dọ̀ lọ́wọ́ ìgbà tí ẹnìkan wá náwó tó wá ní òun fẹ́ kẹ́tọ̀ olówó máa dìde lára tó náà wọ́n bẹ̀ sí máa yáwó yẹn lówó ẹ máa dìde ẹ̀lẹ́ máa dìde ẹ̀lẹ́ máa dìde ẹ̀lẹ́ máa dìde ẹ̀lẹ́ kò iṣẹ́ ta ní ṣe fọlọ́mọ tó fẹ́ máa sọ̀rọ̀ lówó àwọn olówó máa ti sọ́dọ̀ tiẹ̀ àjọ máa ti olówó ṣé ìwé ó lè kígbe owó má ẹ̀rẹ́ tó fowó sàánú tó fẹ́ ṣe ìnáwó òní ẹni náà kankan àwọn tó sọ lọ́wọ́ náà wọ́n náwó lórí abẹ́kọ̀ọ́ ọwọ́ wàá sẹ́ni kẹta lówó wọ́n máa ń tẹ̀lé ọkà kiri lásán ni ìjọ tó fẹ́ náwó sọ̀rọ̀ rí ẹni àkọ́kọ́ náà mẹ́ wọ́n bá lè gbọ́dọ̀ pé amagi gan àti ìròwúrà omi bí ọ̀tàgà àti ìròwúrà ìjọ tó bá sọ bẹ́ẹ̀ fún ọ tó ṣe lówó ayé rẹ ti ta wọ́n sọ fún ọ ìwọ jókòó ọlọ́fẹ́ sẹ̀nàwó fọmọ rẹ ọwọ́ àrínú àwọn tó ń fẹ́ káàkiri tí ó gbé tẹ́tì lẹ̀ ẹjọ́ obìnrin jì ẹjọ́ ìwà ẹ̀dẹ́gbọ̀dọ̀ ẹgbẹ̀ tó ń jẹ ní àgbẹ̀ èyí wọn lọ sọ wọ́n dà ọmọ bàbá rẹ náà ló ń ṣe kíni àmọ́ ìtọ́ ọmọ ọba àwọn olówó ní ìjẹ́rì wọ́n wà ní àwọn yáyé 20,000 ṣùgbọ́n 25,000 lẹ́yìn sílẹ̀ lẹ́yìn sàn sáà ní ọlọ́run ó kó ṣiṣẹ́ nu ó invest ní òsànú ó invest nìyẹn ó ṣe kíni o èlé tó wá fẹ́ gbà lórí ẹ̀yẹ òun lọ́nà sọ pé yá kó lọ́ọ́ rírà lẹ́yìn bá ti bẹ̀rẹ̀ sí máa fi rìbá síbi owó business yóò lówó business yóò ṣubú ó ṣe orílẹ̀-èdè yóò ṣubú lẹ́yìn mọ́ àwọn state bank àkísẹ́ ní gómìnà rẹ̀ àkísẹ́ lọ́pọ̀ jù mẹ́ wọ́n yá owó Islamic bank lọ́wọ́lọ́wọ́ báyìí the best bank ní Britain lọ́wọ́lọ́wọ́ irú tẹ́ ìdánwò bíi ni wọ́n dẹ̀ Islamic bank IBB Islamic Bank of Britain ó ní tọ́pọ̀ jù ní àwọn ọmọ Britain Christian ni wọ́n lọ Islamic Bank of Britain ẹni tó rówó ní jù lágbàáyé lónìí tó rówó ṣe jù wọn lọ́pọ̀lọpọ̀ tẹ́wọ́ abẹ́nu tí wọ́n lò òun làwọn lágbára owó wọn ọmọ Nàìjíríà abidjan Nàìjíríà ẹgbẹ́ ẹgbẹ́ tẹ́pẹ̀ sukù owó sẹ̀ríà ni owó mọ́sẹ̀ lè mẹ́ wọ́n bá yá 1 billion náà lọ́sàn wọ́n bá yá 1 billion náà lọ́sàn ìyẹn ni pé owó yẹn wọ́n ti ṣe yín láàánú ni owó ìṣẹ́ náà wà parí mo bá ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láyé gómìnà ẹlẹ́kẹta lọ́hùn mo bá wọn bá Islamic Bank sọ̀rọ̀ ní Saudi Arabia èmi kọ́ ni mo complete program yẹn torí wọ́n fẹ́ kí n ṣe ìkẹta wá ní mi ò ṣe pé mi ò ní dress àràmù ń bẹ níbi kan wọn á ní kẹ́nìkan complete pẹ̀lú báwọn introduce ìpínlẹ̀ Ọ̀ṣun ní tí wọ́n ní ìdí mo bá wọn bá Islamic Bank sọ̀rọ̀ owó Islamic Bank yẹn ẹ bá ṣe wá wọ́n ní kí ni percentage Muslim nípínlẹ̀ Ọ̀ṣun àwọn tó sọ fún ẹ ni àwọn tó sọ fún ẹ wọ́n sọ pé 70-30 ni Christian 30 Muslim 70 owó tí wọ́n kó lẹ̀ wọ́n ní tọ́wọ́ ìpínlẹ̀ wọ́n ṣe project gbogbo ìlú ni kò sí percentage kankan àmọ́ kápẹ́ fẹ́ help àwọn aráàlú 7-30 náà ni ẹ mú 70 fún Muslim 70% ẹ mú 30 fún Christian ní 70% iná ilẹ̀ náwó bíi ọjọ́ ìrọ̀rùn wà mẹ́wò ẹ bá ní Muslim nìkan lẹ́kọ̀ọ́ jẹ́ ìjọ tẹ bá ní ìdìyàn lọ́dọ̀ Christian náà sẹ́yìn rí ẹ ní rí wà láyà ẹ̀mẹ́ ọmọ mùsùlùmí tó dìde tó dolówó lára Christian bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ torí ìgbésí ayé tẹ́jọ gbé ni pé òun ṣe ní pé níbi owó àjọ lẹ́tọ̀ sí ni tọ́ ọba nínú Islam sọ pé tí Christian bá wà bọ̀ kódà pẹ̀lú wà bọ̀ lójọ òun ní kàkà fún ọ̀tọ̀ ọlọ́run lówó gbogbo calculation á lò ó ọwọ́ náà nìkan lọ́wọ́ afọ́kùnrin ní ọ̀bá máa lówó ju kápọ̀ wà níwà ẹ̀dọ́ ọ̀bọ̀ni ajẹ́bẹ̀ máa lè sẹ́yìn lóṣù kìíní ọ̀pọ̀lọpọ̀ tó wọ́n ń bẹ̀rẹ̀ wọn olè fọ́kùnrin olè kẹtàǹgà owó sì ń bẹ ní ọwọ́ wọn èyí tó sì ní gbogbo ẹ̀bùn yìí tí ń fọ́kùnrin yìí wọ́n rẹ̀ tí ń lílájú ogún ọdún ni ọ̀dà àpòlísì owó wáyọ̀ ọwọ́ ta ló wà ní Christian ta ló lẹ́lẹ́bọ̀ ta ló ní mùsùlùmí ta ló dá wọn so ìjọ tẹ bá ti fẹ́ ṣe òṣèlú owó ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ní láàrin gbogbo ẹ̀dẹ́ ibi tí wọn lọ nìyẹn náà lẹ́sẹ̀ wọ́n sọ àṣírí bẹ́ẹ̀ ṣe ń ṣe lò èyí tó lọ́n fẹ́ owó ọlọ́run ní ẹ̀rọ owó ọlọ́run ọba lóde sẹ́ẹ̀sì rẹ tó bọ́lọ́run ọlọ́run lóde ẹ̀ máa bá níṣẹ́ ọlọ́run
ọlọ́ni àmà kírun àwọn ẹ̀rí kírísítà ṣé ọlọ́run tó kọjá lọ́mọ bá wà sí chọ́ọ̀chì ọ̀dà ọlọ́run ní ìkọ̀ọ̀mù ṣùgbọ́n kírun àwọn tí ò kírun wọn ọ̀dọ́ lọ́wọ́ àbí ẹ̀yin sọ́ọ̀tì rẹ̀ kẹ́ gbàdúrà kẹ́ tẹ̀lé náà jésù àti ọ̀tẹ̀lé ṣé àtẹ̀yìn àti wọn sọ́lọ́ ọlọ́run ṣe oúnjẹ lóòwẹ̀ nìkan pé pé tí wọ́n sọ́ọ̀sì òní jẹun wọ́n láti sọ́ọ̀sì wọ́n kírun òní jẹun ẹ̀yin ọlọ́run ó yẹ sí òun ẹ wá sí ẹ̀sìn ó bá gbọ́ pé ọ̀dà oṣù yóò ṣe ní mọ́tò ẹ̀mọ̀ gbogbo àtàdé ṣé ní àkọlọ́ náà owó náà wọ́n kọ́ tẹ́lẹ̀ ní wọ́n ní ṣe ọlọ́run ẹ̀lú lówó kí ni pọ́líṣẹ̀ bọ́ọ̀sì ọlẹ́sọ́dẹ lówó bọ́ọ̀sì ọlẹ́sọ́dẹ lówó ẹ̀dá ẹ̀fẹ́ bí òde pa ọ̀sá ti jẹ́ ìlọ́lọ́ ẹgbẹ́ mi ní òwò láyé àdéhàbọ̀ni ọlọ́run ló lówó ẹni ọba ti tọrọ àánú owó ẹja fún ẹ máa já ní lára káwọn máa rí bí wọn bá ti bẹ̀rẹ̀ kí ni o lókè ẹyọ ìbá ti ń bẹ níbi owó káwọn máa ní ẹtọ́ fẹ́ ṣe kí ni o wọ́n fẹ́ san owó yẹn padà àwọn sọ wọn bá ti ṣe fún yín dàrẹ́kìlẹ̀ nù nígbà tó ń gba odidi 5,000 ní 20,000 tó bá wọ́pọ̀ ẹ̀ ọ sọ fọlọ́run pé wọ́n fún mi wọ́n wá fún ọ̀fẹ́ ló fún mi èsì tó wọ́n gbọ́n èmi náà fún lọ́fẹ̀ẹ́ ọba ṣe ọlọ́ṣẹ́ kò ní yọ́nsẹ́ bọ́sì máa ṣe lọ́nà wọ́n máa sọ̀rọ̀ lórí lọ́nà owó ṣe ẹlẹ́sìn ní ṣe kí ni o kò ní tán àṣírí tí mẹ́mẹ́nu ẹja tó wà dùà wọ́n lẹ́sàgbà fún èèyàn méjì gbogbo ẹni tó kò tó yìí ẹ̀ka méjì náà ẹni pé ẹni tí ò lówó lọ́lọ́ bá ní fún lówó rí àdàtọ̀ gbajúmọ̀ nù wọ́n sọ wípé ẹlẹ́ẹ̀kejì ọkọ̀ ìṣẹ̀ ẹni ọjẹ́ gbèsè náà ọlọ́mọdé sàgbèsè àwọn olówó gbèsè wa àbí oṣù wọ́n náà lọ́pọ̀ jù wa gbogbo yìí lọ́wọ́ àyè tí àjẹ́ gbèsè mo ti sọ́jẹ́ ibi mo ti ń lọ́wọ́ náà mo ti ń jẹ gbèsè mo ṣe olówó tí ò ní jẹ gbèsè wọ́n lè padà sí gbèsè wo wọ́n lè padà sí gbèsè wo ṣùgbọ́n kò sí ẹnìkan tí ò ní jẹ kí ni o gbogbo ẹni ọjọ́ gbèsè ọlọ́mọba ni ìdí orí san òun náà ní kó san òun náà ní kó fún san ó sì máa ń dára yọkàn ní kọ́kàn délé gbogbo gbèsè rẹ 1 million bá 5 million lọ sí business ọlọ́sìn olórí bẹ́ẹ̀ fún wa ìtọ́jú bẹ́ẹ̀ lọ sí fún wa ẹni tí ò lò náà ọlọ́jọ́ lówó ẹni ọjọ́ gbèsè ọlọ́mọdé sàgbèsè rẹ ìjókòó owó náà wà yọ ọlọ́mọdé owó wa wọ́n sì alákànjọ ọlọ́run ṣé wọ́n ní ẹni tí ó ní ìtẹ́lọ́rùn bá a bá wọn lówó lọ́lọ́jà ìjọ ní wọ́n máa jáde lára wa aṣọ ara níbi olówó aṣọ ara àkànnà ìdí olówó ọlọ́mọdé ṣe bẹ́ẹ̀ àdúrà yìí ẹ má jẹ gbèsè àníbi ẹni ọba wí ọlọ́run sàgbèsè rẹ ẹ bá wù tẹ̀lé ni pé ẹ bá wù tẹ̀lé ni pé àdúrà gbèsè ẹ bá tọ́ pé aláwọ̀ wà ìkì fílì ẹ̀yìn kí sẹ́yìn bá jọ fẹ́ràn ara wa àbẹ́ẹ̀kọ́ ni láti tó dẹ́kùn báyìí ẹ̀wì èdè ọlọ́run mo fi wé èdè ọlọ́run pọ̀ wọ́n sọ lárúbáwá ń sọ ìbọn sọ yorùbá kò sí ti ọgbọ̀n láì bàtí wọ́n mọ̀ wí dáadáa yín sọ yorùbá rẹ̀ náà àwì àwọn ẹgbẹ́ wílẹ̀ ọkàn náà ọ̀dà pé kẹ́kẹ́ one voice ní lóṣèké ni lọ́nà ọpọlọ ní ìdìbò yìí àwọn àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run wọn láàbò ṣe sí kálukú bá a bá ṣe wí àdúrà náà bára gbà ẹni ọba jẹ gbèsè ọlọ́run bá mi san gbèsè ẹni tí ò jẹ gbèsè ọlọ́run jẹ gbèsè láyé àtìlá Allahumma ikfini bi halalika an haramika واغنني بفضلك عما سواك اللهم يا غني يا حميد يا مبدي اغنني بحلالك عن حرامك وبفضلك عما سواك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. If this message brought you value, help us reach more people. Subscribe say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.